kì í ṣe tí ààrẹ ń ṣe ààrẹ ò lágbára àti dá nǹkan kan ṣe kókàn dédé dìde fìyà kó ní mò ń lọ ṣe báyìí kò sí. àwọn kan wà àwọn decision maker yẹn tí Adéyẹmọ bá sọ pé àwọn máa gbé ètò ààbò fóun táwọn decision maker yẹn bá sọ pé rárá. ṣé Adéyẹmọ fúnra ẹ̀ ò mọ̀ wípé Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà fúnra ẹ̀ ṣé kò mọ̀ wípé ọ̀rọ̀ àwọn kan wà tán mọ̀ ọ̀rọ̀ gbọ́nú àwọn táwọn wí wọn á ní lágbájá tó kàn ń sọ̀rọ̀ báyìí tó bá di lọ́la kí lámọ̀ tó fẹ́ sọ sóhun náà. àwọn ọ̀rọ̀ kan ti wà ńlẹ̀ kéngbàkéngbà tẹ́lẹ̀ tí kò tí kú òun àwọn kan èmi náà tún ti ṣọ́kù ẹ̀bọ̀ yìí tó bá dijọ́ òbò àbí tó bá dìgbà ìpolongo òbò ṣe mọ̀ pé àwọn kan wà nínú àwọn táwọn wí náà wọn kì í ṣe tálíkà àgbà òṣèlú àwọn elder state of men ni làwọn táwọn wí. ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sí nǹkan tí wọ́n ṣe wà yẹn tí rògbòdìyàn bá bẹ́lẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan tó bá fẹ́ pàdé ara wọn Táṣáájú Àtíkù Òbí àti gbogbo wọn tó bá fẹ́ lọ jókòó lálẹ́ ìní tó fẹ́ bára wọn sọ̀rọ̀ wọn ò lè pe Sunday Adéyẹmọ síbẹ̀ láàrin èmi àti yín tó bá tún dìde kú òun bẹ́ẹ̀ àwọn ta torí wọn sọ pé a fẹ́ payé àtọ̀run rẹ́ nìyẹn o. nígbà tí gómìnà wa nípínlẹ̀ Ògùn ọlọ́lá jùlọ Ọ̀túnba Justus Olúgbénga Daniel ẹni tó fọ̀mọ́ orúkọ tí wọ́n fún gbà yẹn OGD Jimoh Adele ló kọ jáde. Aṣáájú dẹ̀ sì ń ṣe aṣáájú sì jẹ́ lídà ẹgbẹ́ òṣèlú AC nílùú Èkó. wọ́n ṣe sọ pé wàhálà wà láàrin wọn tó ń gbà yẹn ṣe mọ̀ pé Aṣáájú àti Gbénga Daniel wọ́n dẹ̀ máa lọ pàdé club wọ́n dẹ̀ máa jókòó wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa seal deal billions wọ́n á dẹ̀ kúrò ń bẹ̀. gbogbo àwọn tó sọ pé àwọn fẹ́ bẹ́ wulẹ̀ àwọn fẹ́ gbá pẹ̀rẹ̀ wọ̀nyí àwọn á wà níbì kan máa dàgbòrú àwọn á dẹ̀ máa gbádùn wọ́n á dẹ̀ kú ń bẹ̀ wọ́n á tún kó aṣọ ìsọ̀rùn wọ́n á tún parí díì fún àwọn ọmọ wọn láàrin ara wọn. kí ló wá le tó pé àwọn kan ò ní wá ṣètò ìpolongo ìbò. ṣe rí àwọn nǹkan wọ̀nyí ò kún ojú òṣùwọ̀n tó mo mọ̀ wípé èyí tèmi sọ yìí mi ò sọ ní sọ pé ìkórìíra ẹnìkan ṣùgbọ́n kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó kọ́kọ́ rò ó pé ibi tó rí ti kó mi yọ yìí ṣé n tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí ṣé ó lè máa lọ bẹ́ẹ̀ títí ṣé o kò sópin inú ẹ̀ Táṣáájú bá wọlé ẹlẹ́ẹ̀kejì kò sí Júpítà tó lè fi kún pé kó ṣe ẹlẹ́ẹ̀kẹta o. bàbá Ọbásanjọ́ as a retired general ológun ó gbìyànjú ẹlẹ́ẹ̀kẹta ní Nàìjíríà ẹ̀mọ́ tó tẹ̀yìn ẹ̀yọ Nàìjíríà ò sun ẹlẹ́ẹ̀kejì Yorùbá wà ńlẹ̀ Yorùbá dẹ̀ dúró pé òun ni ṣùgbọ́n bó pẹ́ bó bá yá ọdún mẹ́rin tó fẹ́ ṣe yẹn á pé o máa pọ́dún mẹ́jọ tọdún mẹ́jọ yẹn bá ti wá pé o ẹjọ́ gbogbo àwọn tá a bá ti sọ pé a fẹ́ kógun jà àti kógun jà wọ́n lé ní tí ìkànnì wọn bá wá dìde tó jẹ́ pé òun la wá gbé sípò Táṣáájú wà kí la fẹ́ sọ. Àbólóyè Sunday Adéyẹmọ fúnra ẹ̀ kò rò bẹ́ẹ̀. Ìgbòho fúnra rẹ̀ ó yẹ kó máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Ọ̀sìlárì nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́. nígbà kan ní ayé Ṣèyí Mákindé tá a ṣe wà yìí ní first time yẹn Osana tá à ń wí pọ̀ gan fún Ọ̀sìlárì. ọwọ́ kan ni gómìnà tó ń pè tí gómìnà gbọ́dọ̀ má gbé aago ẹ̀ tó bá pe gómìnà fọdún kan lé ní kò ní gbé aago ẹ̀ o. àwọn èrò yẹn lèmi fẹ́ kí olóyè Sunday Adéyẹmọ kó padà sórí ẹ̀. nígbà tí wọ́n rán Fani Káyọ̀dé wá sílé ẹ̀ nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí gbóná mọ́ sọ fún yín mo ní ìjọ́ tọ̀gbẹ́ni ti gba ọkùnrin lálejò ìjọ yẹn ni wàhálà ti dé. ṣé ńgbà tí Fani Káyọ̀dé lọ bá ń lé ní ṣókà ilé ẹ̀ náà ṣókà ṣáà ló lọ nígbà tó lọ bá ń lé òun àtàwọn tó lọ́bẹ̀ mo sọ fún inú ètò tí mo ṣe ń gbà mo ní Fúlàní ní gbogbo àwọn èèyàn yìí nígbà tó tẹ̀ kú òun bẹ̀ ọ̀dọ̀ Buhari ló gbà lọ. tó wà ní òṣèlú nìyẹn ó ti parí iṣẹ́ tó gbé fún. lára àwọn ọ̀rọ̀ tí Fani Káyọ̀dé sọ fún nígbà náà ni pé tó bá rí nǹkan tó bá tún need àwọn nǹkan tó bá ní àwọn nǹkan tó need àtàwọn nǹkan tó need àtàwọn nǹkan tí kò need nígbà tí wàhálà dé ta ló gbóhùn Fani Káyọ̀dé ta ṣe gbóhùn ẹ̀ fún ìṣẹ́jú kan so kí la wá ń sọ ibi tó yẹ kó ti ronú wò dáadáa nìyẹn pé àwọn ọ̀rọ̀ kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ àwọn kan tẹ̀ wà níjọba tá à ń wí tó yẹ pé ọ̀rọ̀ ó ti sọ kò bá kùn gbé ọ̀rọ̀ fún wọn àwọn tá a dẹ̀ ń wí yìí mouthpiece aṣáájú ni wọ́n
àwọn tàdé ń wí wọ́n ní àwọn kákọ́ọ̀sì wọn lágbo òṣèlú. Èmi ò rò pé irú àwọn ọ̀rọ̀ tó ń tẹnu ẹ̀ jáde lásìkò ìkọlù yẹn ìrẹ́pọ̀ ló yẹ kó kọ́kọ́ wá, ìrẹ́pọ̀ gidi. Ókè o, APC tó ṣẹ̀ lọ yìí, APC dàbí ìgbà tó ṣẹ̀ṣẹ̀ lọ gba lẹ́ni, ó máa túbẹ̀ ṣe, ó máa fọ́, ó máa kùn, ó máa renovate ẹ̀, ó ṣẹ̀ máa kó furniture sí, kó tó wá lálàá, kó ṣẹ̀ wá ro bóun ṣe fẹ́ máa gbé bẹ̀, tó bá tún wá bẹ̀ sí ń gbé bẹ̀, á tún wá bẹ̀ lọ àwọn ará àdúgbò pé báwo náà ṣe ń ṣe ń bẹ̀, báwo lẹ ṣe ń gbá àdúgbò yìí, kí ni security strength àdúgbò yìí. Tíjọba bá jí láàárọ̀ la bá ṣe ń sọ̀rọ̀ yàbí kí ilẹ̀ ní ìtọ́jú tán sí tán bá sọ pé ó dá o ètò security ààbò tá à ń wúyo àwọn àmọ̀tẹ́kùn láfẹ́ àkókè o afẹ́ upgrade wọn bí gómìnà Ondo nígbà yẹn Akérédolú bó ṣe ṣe tó dẹ̀ ń lò wọ́n tó dẹ̀ wà functional kán wá sọ pé nǹkan táwọn fẹ́ nìyẹn kò sẹ́ni tó lè yí wọn lọ́wọ́ padà. Àbáwọn tó ti ń ṣe olórí bẹ̀ tẹ́lẹ̀ ṣé Sunday Adéyẹmọ Ìgbòho ṣá máa sọ pé kán lọ kó wọn kúrò ní. Èmi máa ń sọ nú ọ̀rọ̀ mi èèyàn lè bọ́ta kó sọ pé òun fẹ́ búlì mi pọ̀ kó tó búlì mi mo mọ̀ pé kó tó búlì mi fún ọjọ́ mẹ́ta àwọn èèyàn ajáde tí onítọ̀hún á bẹ̀rẹ̀ sí búlì ẹ̀. N tó wà nílẹ̀ yẹn mi ò rò pé ó tó nǹkan kan ta lè bẹ̀rẹ̀ sí máa sọ pé lágbájá ò gbọ́dọ̀ rìn tàmẹ̀gbò ò gbọ́dọ̀ rìn kó ní kálukú ṣiṣẹ́ ẹ̀jà kò fi kún ìbò aṣáájú kò yọ kó ònú ìbò ẹ̀. Ìbò mélòó là ń dì ní south ìbò north ló pọ̀ jù káwọn yẹn wá sọ pé ayé àtọ̀run fẹ́ parẹ́ kò ṣeé ṣe o olótù àbọ̀rọ̀ tèmi ni ẹ o. Ìmọ̀ràn tàtà lè fún olóyè Adéyẹmọ Sunday Igboho látọ̀dọ̀ ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Adékúnlé Adégoróyè Látìyẹmí níyọ Abdulateef wọ́n escape mind mi Abdulateef Adékúnlé Adégoróyè bẹ́ẹ̀ni Ifágbohùn Ṣàngóhùyì òun náà ni ẹ ti gbọ́ yẹ ìmọ̀ràn tàtà Ifáwuyì Ṣàngóhùn ọmọ aníyà lọ́rùn má bẹ̀rù ọmọ aníyà lọ́rùn má bẹ̀rù èpè mo sọ náà pé ọmọ aníyà lọ́rùn náà kò náà kò sì jẹ́jẹ́ ọmọ aníyà lọ́rùn ní kọjá yìí ẹ̀rọ ẹ̀ ti gbọ́ yẹ kò ní ìrìnsẹ̀